Àwọn ìrísí oníṣù solid shapes in Yoruba language. Òbìrí sphere. A lè fi òbìrí wé bọ́ọ̀lù tàbí ilé ayé la fi máa ń sọ wípé bíríbírí láyé ń yí òbìrí láyé. Adọ́gbalójú cube. Adọ́gbalójú cube. This is a good example of cube. Èyí ni àpẹẹrẹ tó dájú fún ìrísí cube tá à ń pè ní adọ́gbalójú. Apálagun ẹ̀rin cuboid. Apálagun ẹ̀rin cuboid. Èyí ni ìrísí apálagun ẹ̀rin. Àpólà olónígun mẹ́ta. Àpólà olónígun mẹ́ta triangular prism. Àgbá cylinder. Òkòtó cone. Àjòrùlé pyramid. Onígun mẹ́ta triangle. Ìrísí ìràwọ̀ star. Onígun mẹ́rin dọ́gba square. Ẹ dákun ẹ pín fọ́nrán yìí káàkiri. Please share this video with your loved ones. Ẹ má jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kí ó parun ní orí tiwa. Orúkọ tèmi ni OF Fadele aka Bàbá Ìbàdàn. Ẹ pè mí sí orí nọ́mbà yìí +234 90 34 64 61 83 fún àlàyé. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé wa www.yorubaworldview.com fún àwọn ìròyìn tí ò lẹ́jà ń bá kàn nínú rárá àti ẹ̀kọ́ èdè Yorùbá pọ́nbélé.